Ní ìlú mi, ìlú ní Naija tí mò ń gbé, ìlú tó jìnnà síná tó súnmọ́ àlìkámọ̀, ìlú mi ni. Ó lágbára o. Nàìjíríà nù, ìlú rẹ tó jìnnà síná tó súnmọ́ àlìkámọ̀, Naija nù, ìlú tí NEPA ti ń tan jẹnẹrétọ̀, àbí ilẹ̀ expect ìgbà tán lówó náà ara wọn san. NEPA ládùúgbò mi ó bá ní owó fúláàtì tèmi o ó jẹ́ 150,000 ẹ dákun èló mo ra lẹ̀ èló gan-an ń talẹ̀ Sango nífọ̀ ẹ wá gbà mí ni àtúnwá wíta ìwé náà tààtì enjoy tààtì tẹ́ pé bóyá ẹ̀mẹ́ta lọ́sẹ̀ lẹ̀ fún wa ná ẹ̀mẹ́ta gùn pọ̀ kò pé 24 hours ẹ̀ tún wá wí ẹ̀ tún ní nǹkan méje tó bàjẹ́ lára yín nǹkan méje tó bàjẹ́ lára yín kí ló dé ṣé pa wá ni ṣé pa ó dájú nísìnyí a máa sanwó 3 days 150,000 kí ló tà sí lọ gba tíkẹ́ẹ̀tì ká kúrò Nàìjíríà ká máa bá tiwa lọ ká kú mọ̀ pé owó náà ọdún kan á lọ fi rọ́ọ̀nù tíkẹ́ẹ̀tì ṣé fẹ́ bá tiwa jẹ́ ni ẹ ṣàánú wa owó èmi ò tiẹ̀ lẹ́jọ́ púpọ̀ tí ń rò ìwọ tó bá hàn pé o níbi tó lọ tètè máa lọ o bí mi ṣe wà bí mo ṣe ń dìde bí báyìí nísìn ráyè o mo ń lọ ẹ́mbásì mo ń lọ gba tíkẹ́ẹ̀tì pásọ̀tù mi kú tí expire mo ń lọ gba tíkẹ́ẹ̀tì ìmọ̀ lọ Kánò ibẹ̀ ló kù tí mo ń lọ báyìí o ní ìrìn jìnnà mo ń lọ Kánò mo ń lọ gba tíkẹ́ẹ̀tì mi nù ẹ́mbásì ẹ dákun ẹ mọ̀tò ẹ̀yin náà ẹ mọ̀ dojú sí mi ẹ fún mi tíkẹ́ẹ̀tì o ẹ fún mi tíkẹ́ẹ̀tì ẹ dákun o ẹ jọ mo fọlọ́ǹbẹ̀ yín ni o ojú òní tì yín ẹ̀yin bàbá ọkọ mi ẹ̀yin ọkọ mi ẹ dákun ẹ ṣàánú mi o.